Mo kí n káàbọ̀ padà, a ṣì wà lórí ètò àwa náà lẹ́mọ̀ rí lágbára lọ́wọ́ Ọlọ́run. Tó dókítà Fúnmi Òkúsànyà wọ́n ti ṣetán láti fi gbogbo ohun tí wọ́n fẹ́ ká mọ̀ lónìí fi hàn wá lónìí, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ káàbọ̀, ṣe dáadáa lẹ́dẹ́. Adúpẹ́ o. Gèlè ti tọ̀sẹ̀yà àti lẹ́sìn tẹ́bù sára. Tí ẹnu jọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ ni ó ní láti rí bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn mi gbogbo tó ń wò mí nílé wọ́n pè mí kí wọ́n bá wọn ṣe lé kí wọ́n bá wọn ṣe yẹn ṣe èmi náà dẹ̀ lẹ́yìn láti wà on point. Wọ́n sọ pé irọ́ àti bàbá yẹn àwàjọ mu débẹ̀ ni mo ti sọ bí mo lè ṣe máa ń sọ. Mo kí gbogbo ojú tó wò wá yẹn ọ̀rẹ́ mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin dáàdì àti mọ́mì mi, ẹ̀yin tẹ̀ ń jẹ́ kí ètò náà kó máa júṣe fún wa, ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa àtẹ̀yin tẹ̀ ń wò wá. Mò ń gbàdúrà pé títẹ̀ fi ń gbọ́ wa kò ní di, pé lójú tẹ̀ fi ń wò wá ò ní fọ́. A tún ti dé bá ṣe ń dé o, ẹ fìkàlẹ̀ sí. Ẹ má wá sọ pé dókítà ti ń lọ o, dókítà ṣẹ̀ṣẹ̀ dé ni àìtí dé. Àwa la máa wà pẹ̀lú yẹn, ẹ̀yin náà lè máa wà pẹ̀lú wa títí ayérayé la ó máa ṣe gbogbo eléyìí. Mo wá gbà ní àdúrà wípé fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí lọ́tùn lósì láti Nasarawa ni o, Abuja ni o, mi ò lè ká tán. Àwọn ìlú kan wà tí mi ò gbọ́ rí náà, mi mọ̀ pé nínú Nàìjíríà yìí náà ni ìlú yẹn wà. Wọ́n máa ń pè láti jalè ń gbé. Irú àwọn ìlú bẹ́ẹ̀ yẹn ṣó ti yé yín, máa lọ máa wá máàpù pé ẹjọ́ ń bó ló wà nínú máàpù Nàìjíríà. Mo ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí ìyẹn fún mi ní fọkànbalẹ̀ wípé gbogbo wa pátápátá là ń ṣe àkíyèsí sí ọ̀rọ̀ ìlera wa. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Pápá níjọ́ mẹ́ta yìí mo wọnú ọkọ̀ kan codedly, mo rí àwọn èèyàn bíi méjì bíi mẹ́ta, mi mọ̀ pé àwọn èèyàn dá mi mọ̀ o. Gbà tí wọ́n wá sọ̀rọ̀ wá ní ṣé rí obìnrin kan máa ń sọ̀rọ̀ lórí Orísun tí mo dẹ̀ máa ń gbádùn ẹ̀. Wo èmi ò jẹ́ eléyìí mọ́ o, àmọ́ arábìnrin tó jókòó sẹ́gbẹ̀ẹ́ wa yẹn ó dẹ̀ fẹ́ jọ wọn, èmi náà yóò sẹ́gbẹ̀ẹ́ kan pé àbí mi ló ń bá sọ̀rọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo rí wípé gbogbo nǹkan tá à ń sọ pátápátá lẹ̀ ń múlò tí ẹ̀dẹ̀ ń ṣe déédéé. Mú àgbà ní àdúrà wípé owó tẹ́ máa fi ra nǹkan, ẹ máa fi ra nǹkan dáadáa sára yín ni ẹ̀ ní fi ra nǹkan tí kò dáa. Àti ti dé ẹkú kalẹ̀. Lọ́pọ̀lọpọ̀ dókítà, a ní wulẹ̀ dáwọn èèyàn dúró púpọ̀, a máa wulẹ̀ dènà pẹ̀lú ohun tí àwọn ìbéèrè tó ti wà ńlẹ̀. Ìbéèrè àkọ́kọ́ ní fún gbogbo púpọ̀ náà àwọn ìbéèrè tẹ̀ pọ̀ náà, but máa kàn mọ ẹyọ kan tó dàbí pé fẹ́ẹ́ farajọ gbogbo ìbéèrè. Ìyẹn fún ẹni tó sọ pé nǹkan obìnrin tó lera fún òun láti ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ òun, pé àwọn lo ọkọ tó lóyìnbó pè ní lubricant, pé àwọn dẹ̀ wá find out pé lubricant yẹn gan kò ṣiṣẹ́ tó bó ṣe yẹ kó ṣiṣẹ́, kí ni àwọn lè ṣe. Kì í ṣe wípé ká lo oògùn tàbí ká lo gbogbo àwọn nǹkan oríṣiríṣi ni a fi ń jẹ́ kí ìbálòpọ̀ láàrin ọkọ àtaya gúnrégé nìkan. Ṣùgbọ́n mo sọ mo yànnà náà ẹ̀ nígbà tí mo ń sọ̀rọ̀ wípé communication, ìsọ̀rọ̀-gbèsì láàrin ìwọ àti ọkọ ẹ̀ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Eré pàwọ̀ gan ni a máa ń bára wa ṣe tá bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀. Irú àwọn ọ̀rọ̀ wo gan ni a máa ń sọ síra wa létí tá bá fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀. Irú àwọn nǹkan wo foreplay, irú àwọn nǹkan wo gan ni wọ́n obìnrin tẹ́ pé ó mọ̀ pé tọkọ ẹ̀ bá ti ṣe báyìí ó ti kan weak point ẹ bí bọ́rọ̀ olóyìnbó tó dẹ̀ jẹ́ wípé wọ́n máa gbá tẹ̀lé ní yín. Irú àwọn nǹkan wo gan ló yẹ kẹ́ ṣe tí ẹ ti ṣe, torí pé a ti ń gbé pọ̀ àti ríra wa tán àti ń gbé lóṣù àti so kò wá jẹ́ kí ìkọ̀kan nu wa jọra lójú. Ẹ má jẹ́ kó sún yín, ẹ má jẹ́ kó rẹ̀ yín o, because ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ibi tẹ́ ń lọ ó jìn, ibi tẹ́ ń yà sí òun ló pọ̀. So nǹkan tí màá sọ fún arábìnrin yẹn nìyẹn. Náà ẹnìkejì tó tún béèrè ìbéèrè tó jọ bẹ́ẹ̀, ó ní ṣé obìnrin tí kò bá ṣe nǹkan oṣù ṣé ó lè lóyún? Bẹ́ẹ̀ ni, obìnrin tó bá ṣe nǹkan oṣù lè lóyún dáadáa. Obìnrin tó bá ṣe nǹkan oṣù ó lè lóyún nítorí pé hormone tó wà responsible láti jẹ́ kí oyún dúró lára ó sì wà lára obìnrin yẹn. Tí hormone tá à ń sọ yìí bá ṣiṣẹ́, kò sí nǹkan tó dá obìnrin yẹn dúró láti máa lóyún. èròjà ní tó bá ti pé sára obìnrin yẹn ó máa ní oyún láì jẹ́ pé bóyá ó ṣe nǹkan oṣù. Bẹ́ẹ̀ ni, kì í ṣe wípé kò ṣe nǹkan oṣù rárá láti ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́, ṣùgbọ́n kò rárá ní ìdádúró ráńpẹ́ díẹ̀. Ìyẹn ò ní kó má lóyún. Ṣé rí obìnrin míì ó tilẹ̀ ṣe wàhálà jìnnà, ó tilẹ̀ lóríṣiríṣi tó jẹ́ wípé àwọn oògùn yìí wọ́n ti dáhùn ní ara ẹ̀, ṣùgbọ́n àìní farabalẹ̀, àìní fọkànbalẹ̀, àìlè mára dúró wípé tẹ̀tẹ̀ wo kọ́tẹ́gùn yìí ṣe, òun ni kò jẹ́ kóbìnrin yìí tiẹ̀ mọ̀ pé bóyá ṣégun yìí ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́.
so ibi tó ti ń sáré kókó jọjọ tó ti tún sọ pé ó tún ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn o ẹ jẹ́ kí n tún bá wọn débẹ̀ ó tún ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ẹ jẹ́ kí n tún bá wọn débẹ̀ òun ni ò jẹ́ kí obìnrin yìí mọ̀ wípé oyún gan ti dúró sára ṣùgbọ́n kí lára ìbéèrè tí arábìnrin béèrè àwọn tó jẹ́ wípé bóyá wọ́n máa ń gba abẹ́rẹ́ family planning ìfètòsọ́mọ bíbí jẹ́ pé wọ́n á gbà bóyá olóṣù mẹ́ta náà gbà o àbò olóṣù mẹ́fà wà bí nǹkan kan jẹ́ pé lẹ́yìn oṣù mẹ́ta yẹn wọ́n á rí i pé àwọn ò padà wá bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù lẹ́sẹ̀kẹsẹ̀ ìmí á tó bí oṣù kẹta síra wọn láàárín ìdádúró yẹn oyún lè wọlé náà. bẹ́ẹ̀ni láàárín ìdádúró yẹn fún obìnrin míì oyún lè wọlé nítorí pé kí ni àwọn dókítà tó fún wọn ní abẹ́rẹ́ yìí tàbí àwọn mẹ́tọ̀dì ìfètòsọ́mọ bíbí ìgbọ̀n wọn á ti ṣàlàyé fún wọn lọ́pọ̀lọpọ̀ bó tilẹ̀ jẹ́ wípé ó máa da èròjà tó wà important fún oyún láti dúró lára ọmọbìnrin ó máa dàrú ṣùgbọ́n ọmọbìnrin ó dàbí obìnrin tí ó ń fún ọmọ lọ́yàn ni nígbà tó ṣẹ̀ṣẹ̀ bímọ ó máa ní iye oṣù tó máa lò pẹ̀lú ọmọ yẹn kó tó wá di pé òun gan bẹ̀rẹ̀ sí rìn nǹkan oṣù ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe rí fún obìnrin náà tó lọ fún ìfètòsọ́mọ bíbí so ara oníkálukú yàtọ̀ síra òun ni mo ṣe máa ń sọ pé nǹkan tó lè jẹ lọ fún A ó lè má jẹ lọ fún B so ara ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ láàrin gbogbo ìgbà yẹn tó yẹ pé kò rí nǹkan oṣù ẹ̀ ó lè má ní oyún nítorí wípé kí ni ìdàrúdàpọ̀ tóun ti ṣe ó yàtọ̀ sí ìdàrúdàpọ̀ tí yẹn ti ṣe ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹlòmíì ò ti wà lẹ́nu ẹ̀ ó tẹ̀ ti mọ oríṣiríṣi ó ti mọ nǹkan tó ń yọ ọmọ ó ti mọ nǹkan tó ń fi ṣe ó ti ń gba lóríṣiríṣi so ó ti wá di bárakú sí ara débi wípé kò sátúnṣe mọ́ ó ti ń ba àwọn nǹkan jẹ́ débi kó máa tún àwọn nǹkan ṣe bó tó bá ti ń dé level yẹn irú ẹni bẹ́ẹ̀ ó ti nílò láti rí dókítà ẹ̀ láti bá wọn sọ ọ̀rọ̀ kan tàbí kejì dókítà yẹn ló máa ṣàlàyé fún wípé òkè níbi tó bá dé yìí nsìn kò sí wàhálà àbí níbi tó bá dé yìí nsìn dáwọ́ dúró má ṣe mọ́ ìyẹn eléyìí tó dẹ̀ ti wà lára ẹ̀ ó dẹ̀ ti tó bẹ́ẹ̀ni kó má tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ. yálà ó sì ń fẹ́ bímọ àbí kò bímọ mọ́. yes yálà ó sì fẹ́ bímọ àbí kò bímọ mọ́ nítorí pé a ti rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń lo ìfètòsọ́mọ bíbí yìí gan wọ́n yára dé nǹkan táwọn ń pè ní menopause. ó máa ń tètè gbéyàn débẹ̀. wọ́n ti máa rí pé nǹkan oṣù wọn ṣe ségesège kò dúró ìmí gan a máa sọ fún yín pé bí oṣù mẹ́wàá bí oṣù mọ́kànlá bí oṣù méje bí oṣù mẹ́fà òun ò rí nǹkan kan ó sì gbà tó lóṣù mẹ́ta ó dẹ̀ sì gbà tó lóṣù mẹ́ta so ó depend lórí ẹni tó ṣe fún ní pàtó ta lẹni tó ṣe ìfètòsọ́mọ bíbí yìí fún ẹ ẹni yìí ní láti wà nípò láti ṣàlàyé fún ẹ wípé nǹkan tó gbà yìí tó fẹ́ gbà yìí o ìjàmbá tó máa ṣe lélẹ̀ nǹkan tó máa tún ṣe lélẹ̀ ṣùgbọ́n ẹlòmíì kò ń fi ara balẹ̀ gbọ́ apá yẹn àwọn ìkìlọ̀ akọ̀wé pé dókítà ẹ ṣe kínní òun ò fẹ́ máa bímọ lóṣooṣù òun ò fẹ́ máa bímọ lọ́dọọdún òun rí pé tọkùnrin bá ti súnmọ́ òun àfi kóun lóyún ni ṣó ti yé yín dókítà bá ti ní òkè nǹkan tó fẹ́ nì báyìí àmọ́ yẹn ni kò ní dóde. kò ní dó gbọ́. pa ó ti gbà ó ti lọ èmi gan tó bá tẹ̀ dúró gbọ́ngàn kò rántí nítorí pé kí ni nígbà tó bá ti gbà kíní ẹ̀ sára ṣẹ́rí àwọn obìnrin míì gan ètò fi ń ṣera wọn lọ́pọ̀ nítorí pé ó fẹ́ ṣe sisi nítorí pé ó fẹ́ free lọ́dọ̀ ọkùnrin nítorí pé ó mọ nǹkan tí òun ti torí ẹ̀ lọ ṣèfètòsọ́mọ bíbí ṣó ti yé yín ká má sọ ọ́ délẹ̀ á wá wò wípé ṣèbí kíní ti wà lára òun ẹ wo ẹ fi ìyókù lẹ́jàre lásìkò bá tọ́ ní time báyìí time tán ní kó pé èèyàn gan lè má rántí láti lọ yọ. so òun ló máa ń fa jàǹbá fún obìnrin míì táwa di wípé lẹ́nìí òtútù mu ọ̀la ó rẹ̀ ọ̀túnla orí ń fọ́ àyà ń dùn ẹsẹ̀ òun ní pajápajá tó kó wá tágùn díẹ̀ máa ti fẹ́ sí ni a ti máa gbọ̀n so irú àwọn nǹkan báyìí òun ló máa ń bi torí obìnrin ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní ilé ayé wọn ní àti ọmọ òdo títí dé bíi a lè sọ pé bíi ọmọ 50 ìyẹn 50 ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ medication tó bá ṣe ní gbogbo ìgbà yìí wọ́n lè jẹ lọ wọ́n lè ṣe oríṣiríṣi